Ẹ kú dédé wò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí. Orúkọ mi ni Ọláníyì Àfọ̀njá tí ẹ mọ̀ sí Sanyẹ̀rì. Mo fẹ́ sọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ nígboro lórí fọ́tò tí ó wà lórí net tí àwọn aṣọ eégún níbẹ̀. Àwọn ọlọ́jẹ̀ ń pè lọ́tùn lósì. Àmọ́ mo fẹ́ jẹ́ kó di mímọ̀ fún gbogbo wa pé fọ́tò tí ẹ̀ ń wò yẹn kì í ṣe fọ́tò àná, kò ṣe ti jẹta. Fọ́tò tó ti tó nǹkan bí ọdún 6 sẹ́yìn ni. Nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ ńgbà yẹn, àwọn ọlọ́jẹ̀ pè wá tó já àwọn àgbà ọ̀jẹ̀. A dẹ̀ bẹ̀bẹ̀ pé àṣìṣe ni, kò sẹ́ni tó kọjá ẹ̀. Pé ká má bínú, wọ́n dẹ̀ láwọn ti jèbù rẹ̀ pé ká máa lọ, pé ká má jẹ́ rú ẹ̀ wáyé mọ́ o. A dẹ̀ kúrò lọ́dọ̀ wọn. A dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ wa. Èmi wá wò pé ẹ̀bẹ̀ yẹn ò tí ì tó. Kán lè mọ̀ wípé kò ṣe pé a fẹ́ mọ̀ bàṣẹ̀ ṣe jẹ́. Mo wá tún dìídì lọ kọ ìtàn míì lẹ́yìn ọdún kan sígbà tá a lọ bẹ̀ wọ́n. Ìyẹn mo pe táìtù iṣẹ́ yẹn ní Alágbà nígbà yẹn. Ìtàn yẹn dá lórí eégún. Láti fi gbé ìṣẹ̀ṣe lárugẹ, láti fi pọ́n ìṣẹ̀ṣe lé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Nígbà tí mo bá ní mo fẹ́ kó ìṣẹ̀ṣe, mo fẹ́ kó dànù. Ṣebí ìlà nílẹ̀ kẹ́mi. Kí n bóra jù bẹ́ẹ̀ lọ, ṣé láà fẹ́ kú ń bẹ̀ ni? Ìlà ò lè kúrò ń bẹ́ẹ̀. Ọmọ Yorùbá àtàtà lèmi náà, Ọ̀yọ́ ládẹ ti bí mi. Kí wọ́n á sọ pé toníṣẹ̀ṣe báwo, àwọn àgbààgbà bíi ti báwo, irọ́ lọ́ má jẹ́ kí irú ẹ̀ tẹnu mi jáde. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i, ẹ forí jì mí. Ọmọdé ò ní mú orí jẹ kó má ra lọ́wọ́. Mo bá pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ ọ̀jẹ̀ parapọ̀ Welfare Association sọ̀rọ̀, ìyẹn ní tó jẹ́ ti Nàìjíríà pẹ̀lú abroad, tó jẹ́ olórí àwọn ọlọ́jẹ̀ Prince Adéọlá Ayọ̀ọ́lá. Mo bá wọn sọ̀rọ̀, wọ́n wá ní àwọn ti gbọ́ pé kí n má jẹ́ kó jẹ́ àwọn nìkan, wípé kí n kúkú lọ ṣe fídíò. Tí má ṣe fídíò kí n post ẹ̀, tí má post ẹ̀ àwọn náà rí post ẹ̀, so pé gbogbo ẹgbẹ́ lọ́jẹ̀ tó bá rí wọ́n á lè mọ̀ pé eléyìí ò rẹ́dì láti bàṣẹ̀ṣe jẹ́, àwọn yóò ṣe tán láti bàṣẹ̀ṣe jẹ́. Wípé àwọn ò sọ pé ká má lo eégún, wípé kò sí bá ṣe lè ya fíìmù tí a ní máa dédé nǹkan ṣẹ̀ṣe, ṣùgbọ́n ká lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Wípé àwọn máa ní láti rí àwọn olórí wa tó jẹ́ ti ẹgbẹ́ òṣèré láti bá wọn ṣe meeting papọ̀, pé bá ṣe máa lò ó tí òfin ní máa dá wàhálà lẹ̀, tí òfin ní máa dá gbọ́n mi sí omi òtó lẹ̀, tí òfin ní máa dá ánsà síra ẹni lẹ̀, àbí à ń rán nǹkan burúkú síra ẹni. Wípé bó ṣe máa jẹ́ àwọn máa bá wọn ṣe meeting, pé àwọn máa bá pírẹsidẹ́ǹtì tampan tó jẹ́ ti ẹgbẹ́ òṣèré ti wà tèmi belong sí, àwọn máa bá wọn ṣe meeting. Àwọn dẹ̀ máa bá gbogbo àwọn entertainer tó bá jẹ́ àwọn tó jẹ́ elders wa, àwọn máa bá wọn sọ̀rọ̀. So pé kí n lọ post fídíò yìí náà, pé àwọn náà dẹ̀ máa post ẹ̀ lórí platform ẹgbẹ́ ọlọ́jẹ̀, kí gbogbo àwọn ẹgbẹ́ ọ̀jẹ̀ lè rí, àtàwọn ọlọ́jẹ̀, ọmọ ọlọ́jẹ̀ ni àti àwọn àgbààgbà ọ̀jẹ̀ ni o, wọ́n á lè foríjì wá. Lẹ́ẹ̀kan sí ní orúkọ èmi Ọláníyì Àfọ̀njá, orúkọ Kamilu Kompo, ìyẹn Adékọ́lá Tìjàní àti Fẹ́mi Adébáyọ̀ tí wọ́n gbé fọ́tò àwọn mẹ́tẹ̀ẹ̀ta síbẹ̀. Mo fi àsìkò yìí tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí, ẹ foríjì wá, ẹ dáríjì wá. Ẹ jẹ́ ká gbà pé kò sẹ́ni tí ó kọjá àṣìṣe. Ọmọ yín ni wá, ọmọ yín ni wá. Ẹ jọ̀ọ́, ẹ má ta wá nù, ẹ má bá wa jà. Àtò bá yín jà o, àtò bá yín jà o. Ìṣẹ̀ṣe ò ní bàjẹ́ o, ilẹ̀ Oòduà ò ní bàjẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé o. Mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi nílé lóko àti lókè odò. Mo dẹ̀ ń fi àsìkò yìí jẹ́ kí ó di mímọ̀ fún yín pé èmi ọmọ yín náà ni Adékọ́lá Tìjàní Kamilu Kompo. Mo wá tọrọ àforíjì ni mo wá túbá, mo dẹ̀ fẹ́ kẹ́ foríjì mi lórí awuyewuye tó ń lọ nípa èmi àti kejì mi àtẹnikẹ́ta mi Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì àti Fẹ́mi Adébáyọ̀.
lórí ọ̀rọ̀ àwọn bàbá wa nínú ọ̀jẹ̀ lórí aṣọ eégún òṣàṣọ eégún. Mo fẹ́ jẹ́ kó kọ́kọ́ di mímọ̀ fún yín náà pé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ foríjì wá. Ẹ jọ̀ọ́, wọ́n ní tí ọmọdé bá ti sáde ọgbà ọgbà máa gbà ní ẹ jọ̀ọ́ nítorí tẹlẹ́dùà ẹ foríjì wá. Ọmọ kékeré akéwì ni. Ẹlẹ́ẹ̀kejì àwòrán tẹ́ ń wò ní online everybody ń wò because a lot of people pay láti everywhere lọ́yọ́ ní Ọ̀ṣun ní Ìlọrin ní dé Togo débẹ̀ wọ́n pè gan but I really appreciate yín pé ìfẹ́ wa náà lẹ ní. Ṣé rí àwòrán tẹ́ ń wò yẹn kò ń ṣe pé nǹkan tí ó recent kò ń ṣe pé àṣẹṣẹ ṣe fíìmù yẹn àti ṣe ó ti pẹ́ láti 2015 láti ṣe fíìmù yẹn nílùú Ìkòròdú. Ní ìgbà tá a ṣe fíìmù yẹn tán ti kọ́kọ́ rí picture yẹn tán upload ẹ̀ online wọ́n ti kọ́kọ́ challenge wa ẹnìkejì mi dẹ̀ yọjú sí wọn pẹ̀lú àwọn èèyàn tán jọ lọ ṣe meeting yẹn Sanyeri ní Ọ̀tà pẹ̀lú àwọn ọlọ́jẹ̀ kan. So but bóyá awuyewuye tó tún wá ń lọ nípa pé ọ̀rọ̀ eléégún tún ṣẹlẹ̀ again ló tún jẹ́ kí wọ́n wú kéèsì tiwa jáde again. A wá fi orúkọ Elédùà fi bẹ̀yìn pé kẹ́ ṣáà má bínú no matter anything. Lákọ̀ọ́kọ́ náà ta ló bí wa ta fẹ́ yájú sí ọlọ́jẹ̀ àbí ta fẹ́ yájú sí ìṣẹ̀ṣe. Ọmọ Yorùbá làwa náà a lè bá nǹkan ìṣẹ̀ǹbáyé a gbọ́dọ̀ máa fọwọ́ bàjẹ́ kan kọ́lọ́run bá kó foríjì wá. Kò ń ṣe nǹkan tá willingly because a lot of people tán pè pé ẹ sọ̀rọ̀ ẹ ṣe gbà wá náà ti ní intention pé a máa sọ̀rọ̀ but èmi àti kejì mi àti àwọn yòókù Fẹ́mi Adébáyọ̀ gbogbo àsí lójú kan náà a ṣáà ń try láti communicate ara wa pé okay kí la lè ṣe a dẹ̀ pé àwọn ọ̀gá wa nínú iṣẹ́ tí à ń ṣe yìí nínú iṣẹ́ òṣèré wọ́n dẹ̀ ti àwọn náà ti dúró on behalf of us wọ́n ti bá wọn sọ̀rọ̀ a pè àwọn tó jẹ́ national leader nínú association wa wọ́n ti bá wọn sọ̀rọ̀ ètò wa ṣe pàwámbárì ní pé a kàn fẹ́ kí ẹ dáríjì wa náà nítorí pé ọ̀rọ̀ ò sí lẹ́nu wa no matter anything kò sí nǹkan tá a fẹ́ sọ lákọ̀ọ́kọ́ náà a lè wò sùnsùnsùn ẹni tí ò bá jẹun yó àbí tí ò bá ní nǹkan bí àwọn ẹni tí ò bá ṣáà tí wọ́n ṣòro ilé onílù fún kò ṣáà lè lọ gbélù kó máa lù ú. À ń fi àsìkò ibẹ̀ yẹn pé kò rọrùn fún wa láti lọ gbé real aṣọ eégún ká gbé wọ̀ ká wá open ojú kò dáa. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀ṣọ́ ilé ìtawà wọ̀ bí ìgbà tó pẹ́ mọ̀ costume aṣọ tí a rán tá a dá fúnra wa pé okay ẹ bá wa ṣe báyìí ẹ bá wa ṣe báyìí and then storyline tó ń ṣe lọ́dún náà lọ́ọ̀ ni pé okay àwọn tó ń bá ìṣẹ̀ṣe yẹn gangan jẹ́ nǹkan tójú wọn rí òun ló ṣẹlẹ̀ torí fíìmù yẹn ò tí ì jáde ẹni tó ní ìlú òyìnbó dẹ̀ ló wà ẹ jọ̀ọ́ nítorí ẹnì kejì mi Ọláníyì Àfọ̀njá Sanyeri ó ti bá president ọ̀jẹ̀ parapọ̀ ó ti bá wọn sọ̀rọ̀ bàbá wa ṣe Adéọlá Ayọ̀ọ́lá wọ́n dẹ̀ ti sọ pé okay àwọn ti foríjì wá pé irú ẹ̀ gbọ́dọ̀ ṣẹmọ mọ́ lọ́wọ́ wa ẹ jọ̀ọ́ nílé lóko ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ foríjì wá ẹ wò pé àṣìṣe ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú no matter anything náà lè ṣe nǹkan tí ò yẹ ká ṣe ìtòrọ ọmọ Yorùbá làwa náà ẹ má bínú lẹ́ẹ̀kan sí ẹ má bínú lẹ́ẹ̀kan sí adẹ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá tẹ́ ẹ fìfẹ́ hàn ẹ má bínú. ẹgbọ́n kí lè fẹ́ oníkí lè fẹ́ tà olókì lè fẹ́ tà òkè ẹjọ́ lè fẹ́ ẹjọ́ lè fẹ́ rò òkè mi ò wá kọrí o ẹ fẹ́ pọ̀ àbí ẹ wá lọ fún ẹ̀yin tiwa mo kàn jẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ó wà lẹ́bi ẹ̀pẹ̀ orí wà lẹ́bi wèrè ó ti yé yín Orokilawa TV Orokilawa TV YouTube channel ni torí ẹ̀ ni mo ṣe wá ẹ lọ subscribe sórí ẹ̀ ẹ bá nǹkan oríṣiríṣi wà níbẹ̀ àṣà ìṣe ọgbọ́n ìmọ̀ àti gbogbo nǹkan tó bá fẹ́ mọ̀ nípa nǹkan Yorùbá àti nǹkan míì náà tó bá fẹ́ mọ̀ ẹ̀sìn ni o gbogbo ẹ̀ ní o Orokilawa TV Orokilawa TV ẹ gbọ́ kí lẹ fẹ́. bí alẹ́ yẹn